لقد زن البلاد ومن عليها ẹgbẹ́ kìíní yẹn fúnra yín. عبد الرحمن فار العالمين عبد الرحمن فار العالمين. اللهم صل على نور الانوار. آمين. bọ́ọ̀lẹ̀ كرامكم الله. tọrọ rẹ bá jẹmí pé kí n lè bá rí ọ fún dáadáa. اللهم صل على سر الاسرار. آمين. اللهم صل على ترياك الاغيار. آمين. اللهم صل على مفتاح باب اليسار. آمين. سيدنا محمد المختار. صلى الله عليه وسلم. kò sí olórí ibú láàyè yìí. àwọn ọmọ ọba yóò bá nábì ó sì ní sórí ibú láéláé. يا من عرفت báyọ̀ bá nábì dáadáa. محمدا بكماله وجلاله وجماله وكساله tọ́ba ń ba lọ báyọ̀ ní pépè. إملا مكانك borí ẹ bá dàrú ọgbà ìpè. وزمان مصاليا ó wá ṣe dáadáa torí ibi tá a wá lónìí àwọn àgbà àlùbáríkà ni. ومسلما ah دوما عليه وآله ẹ bá yorùbá nábì dáadáa lẹ́ẹ̀kan sí. يا مؤمنون بأن مدى مرسلا صلوا عليه وسلموا تسليما صلوا عليه وسلموا تسليما. alu samuwi kọ̀wárí kọ̀lẹ̀ azimani. آل سموي ó sòrìrè. خوارق الأزمان ah kò sóde tá a ti lọ láyé. أهل سموي mọ̀yàwèrè mọ̀yàwèrè ṣe sùúrù mo mọ tí mo fẹ́ sọ. bàbá alájí àgbà kò sóde tá a ti lọ. mi ò wárú òde báyìí rí. كرامكم الله. ẹ wá àwọn jinko ẹ wá àwọn òkìtì ọ̀gán àwọn èèyàn ńláńlá àmọ̀tẹ́lẹ̀ pé ní ńlá ní Ìlọrin pọ̀ náà àmọ́ àti lòde bàbá aráwọ̀dọ̀ àṣẹ ẹkún أهل سموي àṣẹ ẹpọ̀ dànù خوارق الأزمان nínú gbogbo àwọn ọ̀dọ́ àfáàtà ń lò ta wàláì mo bẹ́rí fún yín mo gbà yányán èmi ẹgbà o كرامكم الله. torí gbogbo tí wọ́n fi tẹ̀ fún yàn láyé mo ní. bàbá yà sèré náà bàbá mi ni bàbá alájí àgbàre ẹ̀yin lè ti gbàgbé ẹwà nínú àwọn tó bẹ̀rẹ̀ fún ẹjọ́ tẹ̀ wá sí ara. خوارق الأزمان ẹ fi ti mọ́tò lẹ̀ bàbá lọ́dọ̀ ẹ fi ti mọ́tò lẹ̀ ẹ fi ti mọ́tò lẹ̀ àwọn kí ló fẹ́ ní mọ́rúwá làwọn sì ń gbé kiri lóòótọ́ àmọ́ kò ní dá fún àti mọ́tò ẹ̀ àmọ́ ẹ ní tá a fi lè gbà fún yín nínú àwọn ọ̀dọ́ àfáà tí ń lò ta lọ́wọ́ tá a jọ wà ń bẹ̀ nínú àwọn tí wọ́n lè padà mọ́ fọlá àwọn bẹ́ẹ̀ náà lápẹ́ ọlọ́run wọlé bàbá ńlá ó dọ̀lẹ́ wà oníkàlùkù lọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ mo wá wádìí yín kí mo lè fi gbà fún yín nǹkan ẹyọ kan náà ni mo rí pé ẹ tán sínú alájí àgbà حياكم الله. kò ní da fún wọn ọmọ kéwú kò ní yí ọ ọwọ́ ní 99% agbàfáàfáà wa kí ló ṣe wà tó kù ó fẹ́ sórí ibu ni. أهل سموي kí ló ṣe é. خوارق الأزمان àwọn gbà èyẹ máa ń gbà ọ gbà yányán ni bàbá wàsíìrì nítorí ẹ dì báyìí ni pé ẹ tán sínú bàbá aráwọ̀dọ̀ bàbá alájí àgbà wa ní nǹkan mẹ́rin كرامكم الله. tí mo rí lára yín ọ ti rí àwọn خوارق alábàlẹ̀ mọ́ ìyàwó rẹ̀ àwọn transformer ti wà lé lóyìí. bàbá aráwọ̀dọ̀ ẹ ṣe sùúrù gbogbo ẹni tí ó bá dé yẹn láyé abẹ́ ìran mẹ́ta ló wà kí ló dé o lè ní mẹ́tẹ̀ẹ̀ta lẹ́kọ́ حياكم الله. tó ṣe ìbùlára wá sí lọ́rin رضي الله ó lè ní ọgbà bá kàmọ́lì ó lè ó sì nídìí èmi náà pé ló lè lónìí tọ́ ọmọ búlálà lèmi náà ẹ yóò lè gan o ìran mẹ́ta lèyàn tó bá fẹ́ dé yẹn láyé
nínú kó o jogún alwarisu ẹ jogún alaamilu ẹ ṣiṣẹ́ ẹ tí wàá jẹ khadimu ẹ tún sìngbà ẹ dèèyàn. Alu Samuri. èmi yẹn yìnyín o kò sí ń tẹ́lẹ̀ yìí fẹ́ fún mi àti yin àwọn èèyàn tó pọ̀ gan àdèrè tí kẹ́nìkan kan san wálé san kí ló máa yìn fún kí ló fẹ́ fún wa àníkọ́ba tó kí kó ti kí èmi náà padà ha baba Ráúdọ̀ ẹ pọ̀ baba Kamali wá ní nǹkan mẹ́rin tí wọ́n fi tayọ ju ẹgbẹ́ tó kù lọ nǹkan mẹ́rin ló tún wá jẹ́ adùn tí baba Kamali ṣọ́ra fún tó jẹ́ adùn téèyàn ògbúdọ̀ mọ́tò wò mo bá mẹ́rin lára yín baba Ráúdọ̀ ẹ dè yẹn yẹjú àkọ́kọ́ ń bẹ nítorí baba Kamali fi tọ́tí ọkọ̀ lamìlà kàláyé o náà ní wiladatu jayyida. Kiramakumullah. baba Kamali ní bíbí alájàgbà ní bíbí alájàgbà ní bíbí ẹ gbàgbé ẹ kó mẹ bẹ́ẹ̀ bá fẹ́ kí àwọn àkàndá baba Kamali number 1 ni wọ́n lẹ́yìn tí wọ́n wá jẹ́ àkàndá tán wọ́n tún wá ní bíbí. ẹlẹ́ẹ̀kejì tarbiyatun jayyida baba Ráúdọ̀ ẹ tún wá ní títọ́ rẹ̀ baba Ráúdọ̀ ní títọ́ lẹ́yìn tí wọ́n ní bíbí tán tí baba Kamali náà ní bíbí wọ́n tún wá ní títọ́ wọ́n tún wá jẹ́ àdàbíyà sábà ní àdàbíyà tán. àdàbíyà tán abàdíyà tán. ó kárí. min shaykhina tajul adab. ẹ bá ń wí dáadáa. àdàbíyà tán abàdíyà tán. bẹ́ẹ̀ni. min shaykhina fahuwal adab. gbogbo ẹ̀ ń bá wí ń tàfà ìwí ò ní sori búburú. àdàbíyà tán abàdíyà tán. baba Ráúdọ̀ tarbiyatun jayyida ẹni títọ́ rẹ̀ lẹ́yìn bíbí. abàdíyà tán. ìtẹ̀yìn àti múná kéwú láyé tí ò ní sori ibú ibẹ̀ lẹ́ ti múná kéwú. àwọn òwá yìí fún táǹsọ̀ yìí ó ti máa dọ̀dọ̀ mọ̀rìkàsí náà yín tó sọ tó tún yàtọ̀ sílẹ̀. baba Ráúdọ̀ ẹlẹ́ẹ̀kẹta ó dẹ̀ ní rafiqul khair. Allah. ẹ kó àwọn èèyàn rẹ̀ rọra nígbà tẹ́ wá tí wàá fẹ́ yan múrísídù baba alájà àgbàlẹ̀ tí wàá tún mú. njọ́ tí ń mọ̀ yín láyé lọ́dọ̀ àbúrò rí ẹ jáde sí fún wọn ni. Wallahi. ló jẹ́ ṣí máa ra àwọn khadimu ẹ dè èèyàn ẹ yanjú. ẹ jẹ́ ń kó mi yẹn nǹkan mẹ́rin tó wá jẹ́ adùn tí baba Kamali gbàbẹ̀ kọjá tí ó sì gbé wọn lọ tẹ́kọ̀ gbogbo àwọn àfa tó wà láyé ìsìláwọ̀ ọ̀dọ́ àfa ibẹ̀ là ń gbà kọjá tó lè yẹn ti ń gbé wa lọ. alákọ̀ọ́kọ́ mbẹ́ òun náà ní kílátù kàlám. baba Kamali wọ́n mọ ọ̀rọ̀ sọ pọ̀ alájà àgbà mọ ọ̀rọ̀ sọ wọ́n dára àmọ́ wọn ní sọ kàtìkàtì láyé. ọ̀rọ̀ alájà àgbà máa ń kéré ọ̀rọ̀ yẹn máa kéré ó dẹ̀ máa tóbi wọn sì ní sọ ìsọkúsọ. àdàbíyàtún. àdàbíyàtún abàdíyàtún. baba Ráúdọ̀. min shaykhina tajul adab. alwazir ẹlẹ́ẹ̀kejì adùn tí baba Kamali gbàbẹ̀ kọjá tó sanwó dèyàn tí wọ́n fi làmìlà ká tí mo yín lára baba Ráúdọ̀ òun náà ní kílátù tọ́ám. baba Ráúdọ̀ wọ́n lẹ̀ mọ́ tó ń jẹ́ àmọ́ kílátù tọ́ám baba alájà àgbà wọ́n sọ tí wọ́n gbé sínú okùn wọn oúnjẹ nìkan kọ́ ni tọ́ámù ọmọ tó gbé sí nǹkan tó débi ọtún fi nǹkan kan kí ní kàtí máa ń gbóná lé. baba alájí àgbà wọ́n sọ tó ń gba ẹnu wọn débi ikùn wọn gbogbo ẹ tí ó bá sórí ibu láyé ikùn ẹni mi ń gbà sórí ibu. ẹlẹ́ẹ̀kẹta ó dẹ̀ ní kílátù náwó. La ilaha illallah. nínú àwọn àfa tẹ́ẹ̀rí ojú wọn tẹ́mọ̀ pé eléyìí aláìsùn ni wàláì baba alájí àgbà mẹ́rin nọ́mbà 1 ni àìsùn yẹn pọ̀ bẹ́ẹ̀ náà mo rí lára yín ẹ tán sára àfa yín ẹ kú ríire. ẹlẹ́ẹ̀kẹni tó parí ẹ̀ kílátù jìmá. baba alájí àgbà sọ abẹ́ wọn nínú àfa àlàyé tẹ́ẹ̀lẹ̀ bá mi pé ó báyàwó mi sùn baba alájí àgbà sínú wọn. ẹnìkan wá bí mi lè gbé ta ni alájí àgbà mo wá fẹ́ fún lẹ́sìn níbí alájí àgbà làáfà àgbà tó diire tó ruure
tó sọ̀rọ̀ gbogbo ẹni tí o bá dire o ní rure gbogbo ẹni tí o bá rure kò ní sọ̀rọ̀ subhana rabbika wabil izzati amma yasifuna wassalamu ala al-mursalin. ṣọ́ọ̀kì fọ́ọ̀nì ọláyẹ ń bí wọn nínú pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ṣọ́ọ̀kì fọ́ọ̀nì bí ọba tó mọ yàtọ̀ yóò mọ dá sí i. àmín. alùbáríkọ lára jí àgbà. àmín. ṣọ́ọ̀kì fọ́ọ̀nì ọlá ń bí wọn nínú. ọláyẹ ń bí wọn nínú alákànbí. ọ̀tẹ́dọ́lá. tọ́ ẹ̀mí gúngùn àtàláfíà ara àti ìfàyàbalẹ̀ ṣọ́ọ̀kì fọ́ọ̀nì ọlọ́run dákun má fi wọ́n yín o. àmín. ọlọ́run jẹ́ mi yóò gùn dáadáa. àmín ya Allah. alùbáríkà ọlá gbogbo àwọn ìyá alùbáríkà tí wọ́n wà ń jòkó yìí. àmín. ṣéèkì fọ́ọ̀rìn yìí ti ń da báyìí àyè ní dáamá ọlọ́run má fi ṣàdánwò fún yín. àmín. ṣéèkì fọ́ọ̀rìn ṣe mòlúdì ìjọ Sunday tó lọ yìí ibẹ̀ yẹn kọjá bẹ́ẹ̀ àwíyé ibẹ̀ yẹn kọjá bẹ́ẹ̀. kọjá bẹ́ẹ̀. ibi tí bàbá wo ní káwọn bá lọ òde tí wọ́n bá lọ ibẹ̀ yẹn kọjá bẹ́ẹ̀. wallahi. torí wọn jáde ṣéèkì fọ́ọ̀rìn ibẹ̀ yẹn wá bá mọ̀ gan